in advice tí mo fẹ́ fún Saheed Òṣùpá lélẹ́yìí, I will beg you, but bí mo ṣe ń bẹ̀ yín náà kò ń ṣe dandan o, it's not by force. I will beg you to please reach out to that guy. Mo fẹ́ kẹ́ call Alfa Sunna or any way you know you can do it, at least to let this thing go. Let's just assume pé fídíò tí bọ̀bọ̀ yẹn ṣe, èmi personally gbà tí wọ́n kọ́ rí fídíò yẹn mi gbàgbọ́. Ẹ kàn wá wò pé bọ̀bọ̀ yẹn ṣe fídíò yẹn jáde nígbà yẹn tó ṣàlàyé, a kàn gbọ́ wípé the next day nǹkan kan ṣe bọ̀bọ̀ yẹn. Do you think everybody turn side Òṣùpá yìí? Do you think they will side him? They will not side him. By then they will say, ó yẹ kó náà ti pariwo jáde bí Mohbad, ó yẹ kó ti cry out, ṣé bó máa mà wọn kan, ṣé bó máa mà wọn gbá kan, ṣé bó máa mà wọn kan. These same people, they will be dragging Saheed Òṣùpá now. Ẹ wo ìmọ̀ràn pàtàkì ni arákùnrin náà tún mú wá o lórí ọ̀rọ̀ Alfa Sunna àti King Dr. Saheed Òṣùpá. Ẹ wò díẹ̀ lẹ́tí gbọ́ nínú ọ̀rọ̀ tí arákùnrin yẹn sọ. Ẹ jẹ́ kí n fi fídíò náà lẹ̀ kí gbogbo àkájọ wò ó. Ṣùgbọ́n kó tó di pé a máa wo nǹkan tí arákùnrin yìí sọ láti bẹ̀rẹ̀ fídíò yìí, ó ṣeé ṣe ẹni tí kò bá ti rí fídíò tí Alfa Sunna tó ṣe nípa Saheed Òṣùpá, ẹ kọ́kọ́ wo fídíò tí Alfa Sunna ṣe nípa Saheed Òṣùpá náà, ká wá lọ sí parí fídíò yìí, ká wá lọ wo nǹkan tí arákùnrin yìí sọ. Ẹ má gbàgbé bá ṣe fẹ́ wo fídíò náà, ẹ jọ̀ọ́ ẹ bá mi wò sàlẹ̀ níbi tán kọ subscribe sí, ẹ kílíkì lé subscribe button yẹn, ọ̀fẹ́ ni subscription, ọwọ́ yín tẹ́ fi ń bá wa tẹ subscribe ní orúkọ Jésù, ẹ ò ní fi gbé ọmọ sin o. Alhaji Saheed Òṣùpá ẹ ṣe dá rárá, ó sì dùn mí gan. Gbogbo ẹ̀yin tẹ́ wá ń ṣépè lórí ọ̀rọ̀ yìí, èpè tẹ́ bá ti lè rù ẹnikẹ́ iṣẹ́ o. Bọ́rọ̀ ṣe jẹ́ lélẹ̀, ìrìn àjò gbé mi lọ́dọ̀ Shehu Jamiu Àmì Ọlọ́run, mo gbà gẹ́gẹ́ bí àáfàá mi. Kó tó di pé mo dé ọ̀dọ̀ Shehu Jamiu Àmì Ọlọ́run ni mo ti nífẹ̀ẹ́ Alhaji King Dr. Saheed Òṣùpá. Ìfẹ́ tí mo ní sí wọn, ìfẹ́ ìjìnlẹ̀ ni, mo nífẹ̀ẹ́ wọn dọ́kàndọ́kàn. Nígbà tí mo tún wá dọ́dọ̀ Shehu Jamiu Àmì Ọlọ́run, mo rí pé Shehu Jamiu Àmì Ọlọ́run náà nífẹ̀ẹ́ Alhaji Saheed Òṣùpá gidigidi. Àwa ń bá ní àjò yẹn bọ̀. Shehu Jamiu Àmì Ọlọ́run mo máa ń ṣe home service fún wọn, mo máa ń gẹrun fún wọn. Bẹ́ẹ̀ ni mo dẹ̀ tún ń bá eré orí ìtàgé mi lọ. Mo ń gbìyànjú kí Shehu Jamiu Àmì Ọlọ́run kó connect mi mọ́ Alhaji Saheed Òṣùpá, ṣùgbọ́n kò ṣe fún mi. Mo sì tẹ̀síwájú ní ìrìn àjò ayé mi. Àìmọye connection tí Shehu Jamiu Àmì Ọlọ́run ní, tí mo ń gbìyànjú gẹ́gẹ́ bí mo ṣe jẹ́ onítíátà yìí pé kó connect mi mọ́, tí ò dẹ̀ ṣe. Mo dẹ̀ ń bá ìrìn àjò ayé mi lọ pé tó Ọlọ́run á ṣe níbòmí. Mi ò ti torí ẹ̀ bá wọn jà o, mi ò ti torí ẹ̀ rí wọn fín o, mo sì nífẹ̀ẹ́ wọn torí àáfàá tí mo gbà fún ni gbogbo ayé náà mọ̀. Ó kàn yí bírì lọ́dún náà lọ́hùn, wọ́n wá yíwọ́ sọ́dọ̀ Alhaji Wasiu Alabi Pasuma Wonder, wọ́n ń bá wọn ṣe. Tí mo bá ti wá fẹ́ lọ sọ́dọ̀ Alhaji Wasiu Alabi Pasuma Wonder, èmi á fà sẹ́yìn. Kì í ṣe pé bẹ́ẹ̀ mo yé ti wọn o, ó kàn jẹ́ pé ẹni tí mo bá ti nífẹ̀ẹ́ tí mo bá ti gbà fún, mo gbà fún tán ni, ìyẹn ti Alhaji King Dr. Saheed Òṣùpá Olúfimọ Mátàgbàmọ́lẹ̀ tó. Mo sì ń bá ìrìn àjò ayé mi lọ. Mo wá ṣe kọ́mẹ́dì kan lọ́dún kan, mo wá fẹ́ ṣe launching ẹ̀. Ó wá wù mí láti pe Alhaji King Dr. Saheed Òṣùpá Olúfimọ Mátàgbàmọ́lẹ̀. Mo wá pe arákùnrin kan ládùúgbò mi, AZ Picture, àjọṣe collaboration. Gbà tó dáàrin kan ó yọwọ́, mo wá pe Mọ́là fún pẹ́ni ẹni Lẹ́kan T-Fash ládùúgbò mi. Yẹn lájọ wá ṣe show yẹn tá a fi gbé King Dr. Saheed Òṣùpá Olúfimọ Mátàgbàmọ́lẹ̀ wá síbi launching mi, ìwádìí kan lọ́dún náà lọ́hùn. Bùrà láti tó jẹ́ ẹ̀gbọ́n Alhaji King Dr. Saheed Òṣùpá Olúfimọ Mátàgbàmọ́lẹ̀, àwọn ló attend sí wa lọ́dún náà lọ́hùn. Bí mo ṣe wọnú wọn ni pé ẹni tí mo ti ń gbóhùn rẹ̀ tipẹ́ tí mo nífẹ̀ẹ́ sí, mo tún wá ní opportunity àti pè wọ́n síbi launching mi. Lẹ́yìn ìgbà yẹn mo máa ń lọ sí show wọn, máa lọ perform lórí stage wọn. Ayé náà ti ń rí mi pẹ̀lú wọn. Àwọn náà rí pé ọmọ yìí náà nífẹ̀ẹ́ mi dọ́kàndọ́kàn. Wọ́n fún mi chance yẹn láti lè darapọ̀ mọ́ wọn. Wọn ò kanra mọ́ mi, àwọn náà dẹ̀ ń fìfẹ́ hàn mi. Mo appreciate torí ọ̀pọ̀lọpọ̀ artist ló ti ẹ̀fẹ́ láti súnmọ́ wọn, ló fẹ́ láti get contact wọn lọ́wọ́ tí ò ní opportunity yẹn. Mo mọ̀ lórí, mo appreciate dáadáa. Ẹ ṣé mo dúpẹ́ ẹni jábọ́ láíláí. Àmọ́ kí wá ló fa ẹni tó ṣẹlẹ̀ gangan tí ìrìn àjò fi wá rí báyìí. Torí wípé mo gbìyànjú pé kí ọ̀rọ̀ yóò parí lábẹ́lẹ̀ kó má dé ìta gbangba. Mo gbìyànjú gbogbo ìgbìyànjú mi, ó ń já sásán ni, pàbó ló ń já sí. Àròkàn ló jẹ́ kí n wá ṣe fídíò tí mo sẹ́ndì sí olóyè Sunday Igboho láláìmọ̀ wípé ó máa bọ́ sí àpò ìbínú wọn. Ó ní ìgbà kan Alhaji Saheed Òṣùpá wọ́n wà ní Amẹ́ríkà. Mo wá pè wọ́n, mo ní bàbá, mo máa fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ yín. Wọ́n mọ̀ wípé mi ì tọrọ owó lọ́wọ́ àwọn nítorí pé wọ́n ti ẹ̀jẹ̀ kí n súnmọ́ àwọn yẹn, opportunity ni, privilege ni. Wọ́n ní kíni? Mo ní mo fẹ́ràn àgbà presenter kan ní Nàìjíríà. Mo fẹ́ kẹ́ connect mi mọ́ wọn, kí n lọ sórí show wọn, kí wọ́n lọ interview mi. Wọ́n ní ta ni? Bàbá wa Kọ́lá Olóòtú ọmọ Àdábánijà. Mo ní mo fẹ́ràn wọn, mo fẹ́ lọ sórí program wọn kí wọ́n interview mi. Wọ́n ní kí n má wọrí ó kéré gan. Wọ́n ní ṣùgbọ́n kí n jẹ́ káwọn òde sí Nàìjíríà. Mo ní ẹ ṣé gan sá, mo ti gbọ́. Ó mà lágbára o. Kò ju ọjọ́ kẹta ọ̀rọ̀ yẹn lọ.
bí bàbá wa Kọ́lá Olóòtú bí wọ́n ṣe ṣe program lórí Alhaji Saheed Òṣùpá ó sáadé kò sáadé mo diwọ́ mọ́ nígbà mo rí program mo ìwọ Ọlọ́run kí ló ṣẹlẹ̀ Alhaji Saheed Òṣùpá náà ti rí fídíò yẹn ní Amẹ́ríkà lóòtítọ́ èmi àti wọn àjọ sọ̀rọ̀ ń pẹ́ rárá kò ju ọjọ́ 5 sọ́jọ́ yẹn lọ Alhaji Saheed Òṣùpá bí wọ́n ṣe dé sí Nàìjíríà báyìí bí wọ́n ṣe fídíò nìyẹn ipò bàbá Gébó ṣe bàbá Gébó kò ṣe bàbá Gébó gbogbo ayé náà lórí fídíò yẹn tó ń já rìnrìn mo ní ẹ gbà mí ẹni tí mo ní kí wọ́n connect mi mọ́ pé mo fẹ́ mọ̀ ìbànújẹ́ gorí ọkàn mi kò pẹ́ bí mo ṣe rí kọ́ Alhaji King Dr. Saheed Òṣùpá Olúfẹ́mi Mátàgbàmọ́lẹ̀ ni wọ́n ní Afásúnà mo fẹ́ kó jáde ti bàbá yìí wọ́n ní mo fẹ́ kó jáde ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi lọ́dún náà lọ́wọ́ sọ pé wọ́n ní kò sí ṣíṣe kò sáìṣe ọba rán ni níṣẹ́ odò ọba kún iṣẹ́ ọba kò ṣeé mọ̀ jẹ́ odò ọba kò ṣeé rárí wọ̀ ni mo bá ṣe kí ni mo bá ṣe fídíò fún bàbá wa Kọ́lá Olóòtú ọmọ Àdàbánijà fídíò yẹn trend bọ́dà Alhaji Saheed Òṣùpá ṣe pè mí àwọn fídíò yẹn inú wọn dùn wọ́n ṣàdúrà fún mi wọ́n ní Afásúnà màá fún ẹ ní owó màá fún ẹ ní 500,000 naira màá fún ẹ ní 500,000 naira inú mi dùn wọ́n ní tó máa ṣe fún mi ní ìsinmi wípé wàá lọ gba ṣóò wá tó bá ti gba ṣóò dé àwọn wàá fa 500,000 naira jáde nínú owó ṣóò yẹn àwọn kò fún mi tó mo ní ṣe àdúpẹ́ sà mo wá bọ́ sí gbòòrò mo wẹ́n tó lè gbé ṣóò fún mi complete 2 months ààrẹ anybody bí a ṣe dá ọ̀rọ̀ owó yẹn sọmọ́ nìyẹn mo yà tẹ̀síwájú ní ìrìnàjò ayé mi àmọ́ lọ́jọ́ kejì tí mo ṣe fídíò fún bàbá wa Kọ́lá Olóòtú ìmọ̀ pé àtìgbà yẹn gangan ni mo ti wà nínú àdánwò ayérayé kọ́lọ́run yọ mí kó ń bẹ̀ àtàwọn ẹbí mi àmín ṣé wá rí fídíò yìí ló dá wàhálà lẹ̀ bí Shehu Jamiu Àmì Ọlọ́run bó ṣe rí fídíò yìí online ẹni tí mo ẹsẹ̀ gẹrun fún ní ọjọ́ kẹta ọjọ́ yẹn kàkà kó pè mí sákìyèsí pé fídíò tó ṣe ó kù díẹ̀ káàtó Àmì Ọlọ́run pè mí wọ́n á pe aláàánú mi ẹni tó jẹ́ pé tí mo bá ní any challenges ẹni màá lọ sunkún bá tí ó sì bá mi gbọ́ bùkátà yẹn aláàánú mi áńgẹ́lì mi ni ó wá pe ẹni yẹn ọlọ́mọ tóbi lọ́ba o ní ọjọ́ yẹn gangan èmi àti chairman mi yẹn àjọ wà papọ̀ ní èmi ni mo kó fóònù wọn lọ́wọ́ bí kò Àmì Ọlọ́run ṣe wọlé báyìí wọ́n á gbé fún wọn pé Alhaji wọ́n fẹ́ bá yín sọ̀rọ̀ ṣé ò fẹ́ bá yín sọ̀rọ̀ bí wọ́n ṣe gbé fóònù yẹn sétí fóònù yẹn wá wà speaker bí Àmì Ọlọ́run ṣe sọ fún wọn pé Afásúnà yẹn o ọmọ yẹn lè dànù o kọ́ ọmọ fẹ́ǹsì yé ká lé ẹ o lè dànù o mọ̀jẹ̀ fọṣẹ yé o lè dànù ṣé àmà mi yẹn gan kò mọ bó ṣe lè kọ́ọ̀tì fóònù yẹn torí mo ti gbọ́ kò mọ bó ṣe lè kọ́ọ̀tì ẹ̀ ṣé nígbà tí wọ́n máa kọ́ọ̀tì fún tèmi ti gbọ́ báyìí wọ́n á dorí kodò báyìí wọ́n á bá mi wọ́n ní ṣe mo gbọ́ mo ní mo gbọ́ tí Àmì Ọlọ́run bá yín sọ kí ni mo ṣe fún Àmì Ọlọ́run ẹni tí mo sì gẹrun fún ní ìjẹta kí ni mo ṣe tó ṣe pé kẹ́ lé mi dànù ẹ̀yin aláàánú mi wọ́n ní lórí fídíò bàbá Kọ́lá Olóòtú tó ṣe mo ní mi náà ń gbọ́ tí wọ́n ń wí bẹ́ẹ̀ mò ń gbọ́ pé ẹ̀sọ́ fídíò yẹn wọ́n sọ pé fídíò bàbá Kọ́lá Olóòtú tó ṣe ni wọ́n sọ pé káwọn ò lé mi dànù mo á dorí kodò wípé Àmì Ọlọ́run tí mo sì gẹrun fún ìjẹta ṣe bóyá kí wọ́n mú nọ́mbà mi kán pè mí ni kí irú kílé lè chairman wá jẹ́ kó yẹ mi pé kí n fọkàn balẹ̀ àwọn ò ní lé mi dànù kí n fọkàn balẹ̀ kí n má wọrí àwọn ò ní lé mi ìbànújẹ́ gorí ọkàn mi wọ́n á délé lálẹ́ ìyàwó mi ń bi mí lé pé kí ló ṣẹlẹ̀ mo ní kò sí nǹkan kan ìyìn lè sọ síta pé ẹni tí mo gbà fún tí mo sì gẹrun fún ìjẹta tó ẹ̀ṣẹ̀ dé láti Amẹ́ríkà ọlọ́mọ tóbi lọ́ba wá jẹ́ kí àṣírí ò tú sí mi lọ́wọ́ ẹ̀mí mo kó fóònù ẹni yẹn lọ́wọ́ mo wá sùn bóyá nítorí nǹkan tí mo wá gbé sọ́kàn sùn ni bí mo ṣe máa jí lóru báyìí bí mo ṣe lálàá pé Àmì Ọlọ́run lé mi látòjúrun pé ó fẹ́ fún mi lọ́rùn mo kàn fò dìde ní fòdìdé tí mo fòdìdé ní nǹkan bí aago 4 òru èrò wá ń bà mí mo wá bẹ̀rẹ̀ sí ń pe chairman mi yẹn mo ń pe nọ́mbà wọn títí tí wọn ò gbé kọ́ ọmọ pé ẹni yẹn ti máa sùn yẹn chairman mi láti lè ṣàlàyé ọ̀rọ̀ yẹn fún wọn ìyẹn wá lè mọ́rọ̀ yẹn mọ́ra mọ́ bí mo ṣe tẹ WhatsApp mi mọ́lẹ̀ bí mo ṣe voice Alhaji Saheed Òṣùpá pé Alhaji Saheed Òṣùpá fídíò tẹ́ ní kí n ṣe fún bàbá Kọ́lá Olóòtú ọmọ ti dá wàhálà alẹ́ ó ti dá wàhálà alẹ́ Àmì Ọlọ́run ti pe olórí aláàánú mi pé kí wọ́n lé mi dànù pé kí kó mọ fẹ́ǹsì yìí ká lé mo ní ẹ ṣàánú mi ẹni yẹn náà ló kó fún mi gẹ́gẹ́ bí aláàánú ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ìgbà tí mo wá voice tán Alhaji Saheed Òṣùpá ti pè mí náà pé ó ṣúọ̀ pé bẹ́ẹ̀ ló ṣe rí mo ṣúọ̀ wọ́n ní sọ lè sọ níwájú Àmì Ọlọ́run mo ní mo lè sọ lójú ẹ̀ mo ní mo lè sọ lójú èmi gan ni mo gbé kọ̀ fún chairman mi ọwọ́ mi ní fóònù ẹni yẹn wà wọ́n ní ṣé kí àwọn send voice note yẹn sí Àmì Ọlọ́run mo ní ẹ má send torí pé chairman mi yẹn sọ pé kí n má sọ síta àárín èmi àti chairman mi yẹn máa dàrú àárín wa máa dàrú tẹ́ bá sọ síta Alhaji Saheed Òṣùpá sì fi mí lọ́kàn balẹ̀ wípé kí n fọkàn balẹ̀ àárín wọn ò ní dàrú àwọn ọmọ báwọn ṣètò àárín yẹn wọ́n dẹ̀ send voice note yẹn sí Àmì Ọlọ́run bí àgbà kò ṣe dé nìyẹn o àgbà kò ṣe dé nìyẹn o bí Àmì Ọlọ́run ṣe rí voice note yẹn àgbà kò kàn dé ni Alhaji Saheed Òṣùpá tó wá send voice note yẹn sí Sheikh Yasataru lábẹ́kúta táwọn náà bá ń wo fídíò yìí wọ́n mọ̀ testify sọ̀rọ̀ tí mo sọ yìí kásà má fọ̀rọ̀ gùn bí Àmì Ọlọ́run ṣe gbọ́ voice note yẹn báyìí bó ṣe bẹ̀rẹ̀ sí ń pe chairman mi yẹn pé ọ̀rọ̀ tí mo ní kẹ́ ẹ má sọ
ẹ padà sọ fún àfáà Súnà Òṣùpá ti sẹ́ndì voice note sóhun kásà má fọ̀rọ̀ gùn àmì náà wá lè rò pé Òṣùpá máa bọ́ sórí stage wọn bẹ̀rẹ̀ sí ní bú àwọn ní live tí wọ́n bá lọ àmì náà wá mọ tí tó lè ṣe àmì náà wá pé chairman mi yẹn ó wá ń bú wọn gan chairman mi tèmi náà wá pè mí ó wá ń sọ̀rọ̀ sí mi àfáà Súnà èmi ní kò má sọ̀rọ̀ ìfọ́ ẹ̀mí fẹ́ anybody ó wá sọ f'Òṣùpá ó ti dé wà lálẹ́ àmì náà ti ń bú àwọn ọmọ ní ìwò kí ni mo wá kàn báyìí kásà má fọ̀rọ̀ gùn àmì náà wá fẹ́ wá gbogbo ọ̀nà láti lọ bá Alhaji Saheed Òṣùpá tó yóò ti ń pè Alhaji Saheed Òṣùpá ò gbé kọ́ ó pè wọn ò gbé kọ́ tí mo máa ń parọ́ gbogbo àwọn náà ń wò báyìí wọn ò gbé kọ́ wọ́n pé kí ni kò wọ́n ṣe ilé wọn Mágòdò nìkan ló mọ̀ wọ́n ti kókò Mágòdò kọ̀ mọ́ bí tí wọ́n ń gbé ní Lẹ́kí ó wá pe ẹnìkan mo kàn fowókọ́ bẹ́ẹ̀ nìyẹn láṣìírí ni ẹnìyẹn ló wá sẹ́ndì àdírẹ́sì sí Àmì Ọlọ́run náà fi lọ jí ká Alhaji Saheed Òṣùpá mọ́lé wọ́n wá dó sẹ́nu géètì wá ń gbá géètì títí kó tó di pé géètìmán mo mọ̀ pé Alhaji Saheed Òṣùpá wílé ní òun kò wọ́n láti sí géètì fún géètìmán sá padà wá sí géètì fún Àmì Ọlọ́run ló bá wọlé Àmì Ọlọ́run wá sọ fún Alhaji Saheed Òṣùpá pé irọ́ ni kò rí bẹ́ẹ̀ irọ́ ni mo pa má wọn àwọn àáfàá tó tẹ̀lé Àmì Ọlọ́run wọ́n wá fi snap picture Alhaji Saheed Òṣùpá àti Àmì Ọlọ́run bí wọ́n ṣe dúró nínú yàrá wọn nínú pálọ̀ wọn pẹ̀lú Alhaji Saheed Òṣùpá àti Àmì Ọlọ́run wá sẹ̀ndẹ̀ sí wọn wá ṣe họ́ọ̀bì ok mo wá sọ fún Alhaji Saheed Òṣùpá pé àwọn pípù yìí wọ́n máa ń ṣe họ́ọ̀bì sí mi nígbà tí Àmì Ọlọ́run wá kù ní ọ̀dọ̀ Alhaji Saheed Òṣùpá Alhaji Saheed Òṣùpá náà wá pè mí pé kí n wá sọ́dọ̀ àwọn èmi náà wá gbéra mo wá lọ sọ́dọ̀ wọn ní Lẹ́kì wọ́n ní báwo lọ́rọ̀ ṣe jẹ́ mo ní yìnyín jẹ́ parọ́ mọ́ wọn ọwọ́ mi gan ni fóònù chairman yẹn wà tàmí Ọlọ́run fi pè wọlé mo dẹ̀ ń gbọ́ tí wọ́n sọ pé kí wọ́n lé mi dànù nítorí fídíò tí mo ṣe fún bàbá wa Kọ́lá Olóòtú wọ́n ní mo ṣọ́ mo ní ẹ jẹ́ ká pe chairman mi yẹn a dẹ̀ pe chairman mi yẹn ní fídíò kọ̀ wọ́n sọ pé sí bẹ́ẹ̀ ni lóòótọ́ wọ́n ní bẹ́ẹ̀ ni owó Súnà gan ló gbé kọ́ fún mi ó ní kí n lé dànù ṣùgbọ́n mo sọ pé kọ́mọ yìí kọ́ má sọ̀rọ̀ ìfún yín ṣùgbọ́n tọmọdé bọ́ sọ pé òun lálàá kan yín tó rọ̀sùn ló fi lálàá mo ní mo lálàá kí ṣe pé tí mo rọ̀sùn ọ̀tọ̀ ló jẹ́ pé tí mo rọ̀sùn náà ni kásà má fọ̀rọ̀ gùn chairman mi yẹn dẹ̀ sọ fún Alhaji Saheed Òṣùpá pé èmi dẹ̀ sọ pé mi ò ní lé wáyé tó fi wá sọ̀rọ̀ yẹn tí gbogbo ẹ̀dẹ̀ ti di wàhálà Àmì Ọlọ́run náà ti ń kí fáwọn báyìí Alhaji Saheed Òṣùpá bá mi bẹ chairman mi pé kí wọ́n má bínú pé kí wọ́n má lé mi dànù wọ́n ní àwọn náà ti promise mi pé àwọn ò ní lé mi dànù wọ́n ní Àmì Ọlọ́run gẹ́gẹ́ ti wá sọ pé òun ò sọ bẹ́ẹ̀ mo gbà ó sọ bẹ́ẹ̀ fáwọn ó sọ bẹ́ẹ̀ mo ní mi gan gbọ́ ó sọ bẹ́ẹ̀ fún yín kásà má fọ̀rọ̀ gùn Alhaji Saheed Òṣùpá wá wò pé okay àwọn làwọn mọ̀ nǹkan táwọn rí pé kí n wá lọ bẹ Àmì Ọlọ́run mo wá yarí pé kò possible ẹni tó ṣẹ̀ mí ẹni tí mi ò ṣẹ̀ ẹ tó wá ní kí n lọ bẹ̀ wọ́n ní àfáà Súnà ẹni tí àgbàlagbà rí lórí ìjókòó tọmọdé bá gun ogi kò lè rí kí n wá lọ bẹ̀ mo ní ẹni lè lọ bẹ̀ wọ́n sà ní kí n lọ bẹ̀ káṣà má fọ̀rọ̀ gùn Alhaji Saheed Òṣùpá wọ́n wá pe ẹnìkan chairman mi kan wọ́n pè ní system àwọn náà wọ́n mọ̀ gbọ́ fídíò ìbáyìí yí pé kí n fi lọ bẹ̀ Àmì Ọlọ́run pé kájọ lọ ó dùn mí gan ṣùgbọ́n mo wá gbọ́rọ̀ sí Alhaji Saheed Òṣùpá lẹ́nu àwa gbéra níjọ́ kejì nígbà tá a dọ́dọ̀ Àmì Ọlọ́run pẹ̀lú ẹni tí wọ́n pè ní system yẹn wọ́n sọ fún mi ní kí n má sọ owó ń bẹ̀ kí n kàn dọ̀bálẹ̀ kí n máa bù lẹ́sẹ̀ so kí n dẹ̀ máa sọ pé kó dáríjì mi lórí nǹkan tí mi ò ṣe bọ́ ọlá Alhaji Saheed Òṣùpá àti system tí wọ́n tẹ̀lé mi mo ṣe bẹ́ẹ̀ nígbà tá a débẹ̀ a bá gbogbo wọn nínú pálọ̀ wọn Àmì Ọlọ́run àtàwọn àfáà a bá wọn bẹ̀ mo dẹ̀ dọ̀bálẹ̀ tán mo dẹ̀ bù lọ́sẹ̀ so pé ẹ má bínú sí mi ṣíwèé má bínú sí mi mo bẹ̀ ṣe ń bẹ̀bẹ̀ lórí nǹkan tí mi ò ṣe Àmì Ọlọ́run wá sọ statement kan ní tí ẹ bá yẹ pé mo rò wò màá ní kó máa nẹ̀ káàkiri àdúgbò ni màá ní kó máa nẹ̀ káàkiri ni bí mo ṣe gbọ́ yẹn báyìí mo kàn dìde ni lórí ìkúnlẹ̀ mo dúró sórí ìkúnlẹ̀ mo á fẹ́ sọ̀rọ̀ bí chairman mi yẹn ṣe fàmílà sọ ní pé àní má sọ anything mo kàn ń sun ẹkún ni lórí nǹkan tí mi ò ṣe wọ́n mọ̀ nà mí káàkiri tó mo á ní ẹ sáà má bínú mo gbé ẹ má lọ èmi ti dáríjì ọ kí ni mo ti dáríjì ọ mo sáà fi kó o ń bẹ nígbà tó wá di ọjọ́ kẹta tá a kó lọ́dọ̀ Àmì Ọlọ́run Alhaji Saheed Òṣùpá wọ́n wá pè mí wọ́n ní àfáà Súnà orúkọ Súnà tó ń jẹ́ yẹn ta ló fún ẹ sáàmì Ọlọ́run ló fún ẹ mo ní Àmì Ọlọ́run kọ́ èmi mo fúnra mi wọ́n ní wọ́n ló fún rẹ wọ́n ní kò dáríjì ọ máa ṣe tiẹ̀ lọ ọ̀rọ̀ yẹn owó náà Akínyẹmí ara mi kò dáríjì mi kí n máa ṣe tèmi lọ tó èmi náà sì gbà fọlọ́run mo bá ń ṣe tèmi lọ mo bá rìn àjò ayé mi lọ lálẹ́ mọ̀ pé ogun bẹ níwájú fún mi àti máà tí wọn ò lé mi dànù yẹn bí máà yẹn tó jẹ́ chairman mi bó ṣe wọnú àdánwò látọdún náà lọ́rùn lélẹ́yìí o máà yẹn ta gbogbo nǹkan tó ní ó ta trailer ó ta complain ilé ẹyọ kan ló kù báyìí tí máà yẹn fẹ́ ta báyìí tó fẹ́ tà ní 600 million kẹ́lẹ́ bá mọ̀ pé bí máà yẹn ṣe lówó lọ́ tó tẹ́lẹ̀ gbogbo nǹkan ẹ̀ ló tán ilé yẹn nìkan ló kù tó fẹ́ fi san gbèsè báyìí tá à ń gbàdúrà pé kéèyàn wá rà àmọ́ bí tógun ti wá tó àṣà tẹ̀síwájú àmọ́ kí ló fa sábàbí tí mo fi ń rìkọ́dù King Dr. Saheed Òṣùpá olófin mátàgbà mọ́lẹ̀ èmi tí mo nífẹ̀ẹ́ wọn táwọn náà sì mọ̀ pé mo nífẹ̀ẹ́ àwọn kí wọ́n yẹ̀ wò àwọn kan ti yẹ̀ wò mọ́ ọmọ yìí nífẹ̀ẹ́ mi tọkàntọkàn kí wá ló fa tí mo fi wá ń rìkọ́dù wọn ẹ gbọ́ lénìí bó ṣe di lọ́jọ́ kan èmi àti Alhaji Saheed Òṣùpá à ń sọ̀rọ̀ bá ṣe wá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ wá kànrọ̀ wọ́n ṣe pé àáfàá rẹ̀ Àmì Ọlọ́run bí ṣe mẹ́ṣà Àmì Ọlọ́run báyìí mo kàn tẹ rìkọ́dìn ni kí ni reason mo tẹ rìkọ́dìn ni pé mo máa ń fẹ́ tún ọ̀rọ̀ wọn gbọ́ torí àwọn ọ̀rọ̀ ọlọ́gbọ́n làákàyè máa wà ń bẹ̀ ẹ̀jọ̀ dáṣà àwọn kí n tó fẹ́ tún gbọ́ bí tí mi ò bá gbọ́ dáadáa bí Òṣùpá ṣe sọ fún mi pé àáfàá Àmì Ọlọ́run yẹn
ipe ẹnìkan ó ṣoore fún ọ̀ràn ní Mẹ́kà ó tún ra mọ́tò fún ipe ẹni yẹn padà wá sẹ́ nígbà tí ẹni yẹn padà wá sẹ́ àmì ọlọ́run sọ pé àwọn jókòó papọ̀ àwọn àáfà ipe wọ́n sàṣẹ nìyẹn ọlá rẹ̀ rinlẹ̀ tó dẹdun arinlẹ̀ rabaraba rẹ̀ ló tún pa ẹni yẹn bẹ́ẹ̀ ni Alhaji Saheed Òṣùpá sọ fún mi evidence ń bẹ lọ́wọ́ mi o yes proof ń bẹ lọ́wọ́ gbogbo tó ń bà mí lọ́kàn jẹ́ tó ń bà mí nínú jẹ́ ni pé nígbà tí wàhálà ìṣẹ̀lẹ̀ nípa ti fídíò bàbá Kọ́lá Olóòtú tí gbogbo ẹ ti di ẹran tó tí Alhaji Saheed Òṣùpá tí wọ́n sọ fún mi pé àmì ọlọ́run ò dáríjì mi àmọ́ kí n máa ṣe tèmi wọ́n wá fọ gbólóhùn kan jọ yẹn wọ́n ní kí n wá rẹ́ àwọn pé àwọn máa introduce mi sí àáfàá kan wọ́n á máa ṣiṣẹ́ fún mi ọkàn mi balẹ̀ nígbà tí mo padà wá dọ́dọ̀ Alhaji Saheed Òṣùpá wọn ò dọ́rọ̀ yẹn sọ mọ́ ṣùgbọ́n mo wò pé tó ọlọ́run tó ń fi sọ ẹ̀ sọ mi látìgbà tí mo ti wà nínú oyún ìyá mi títí di wákàtí tó èmi náà jánu kó ń bẹ́ẹ̀ gbọ́dẹ̀ ń bá láìfù mi lọ kó dẹ́ dùn mí torí pé mo mọ̀ pé Alhaji Saheed Òṣùpá wọ́n jẹ́ni tó máa ń ronú jinlẹ̀ gidigidi tí n bá fún mi lẹ́nu nǹkan tó ń ṣiṣẹ́ fún mi tí nǹkan bá ṣẹlẹ̀ sí ọ̀tá mi ní aburú lọ́la kí n má padà máa sọ fáyé pé Òṣùpá ló fún mi lẹ́nu tó ń ṣiṣẹ́ fún mi o lèmi fi rò bẹ́ẹ̀ yìí dẹ̀ bí wọ́n dẹ̀ já mi kúrò ń bẹ̀ nígbà tí Alhaji Saheed Òṣùpá wá sọ tí àmì ọlọ́run ṣe fẹ́ nìkan fún mi mo ṣe wá di wọ́n mọ́ pé mo wọ́ gàù mo ti wọ́ gàù àti ìgbà yẹn inú ọ̀tá mi ti ń bàjẹ́ àwọn kan ṣe mí tí mi ò lè bá gbogbo ọmọ Nàìjíríà sọ mo wá fi ń compare ẹni tó jẹ́ pé chairman mi aláàánú mi yẹn tó jẹ́ pé gbogbo ọlá tiẹ̀ náà ti lọlẹ̀ tó jẹ́ pé property ẹ̀jọ̀ kan lókù tó fẹ́ tà láti fi san gbèsè báyìí ẹni tó jẹ́ aláàánú mi ọlọ́mọ má jẹ́ kẹ́ni iná òkú mọ́ pé mo ti wà ní àdánwò dákun ṣàánú mi ọlọ́mọ kó mi yọ gbogbo àwọn nǹkan tó wá tó ń ṣẹlẹ̀ sí mi náà ìyá Súnà oyún rẹ̀ di 8 months 2 weeks ó dé hospital báyìí wọ́n bá sọ pé ọmọ ti kú sínú ọmọ kú sínú kẹ̀ mo pe Alhaji Saheed Òṣùpá mo pè wọ́n ní Amẹ́ríkà a ṣe fídíò kọ ìyá Súnà ló sùn sórí bẹ́ẹ̀dì yìí ọmọ kú sínú ní March 23 2024 lọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ mo pè wọ́n lamẹ́ríkà mo ṣe fídíò kọ pẹ̀lú wọn mo ní kí wọ́n wo ìyá Súnà lórí bẹ́ẹ̀dì mo ní ọmọ ti kú sọ́ta rẹ̀ nínú wọ́n sọ pé kí wọ́n tètè ṣe CS o ǹjẹ́ ló lábẹ́ fi ṣe CS 300,000 naira Alhaji Saheed Òṣùpá ń sọ fún mi pé kò sówó lọ́wọ́ àwọn lamẹ́ríkà táwọn wà ṣùgbọ́n àwọn bá mi pé Nàìjíríà pé pọ̀ kí n bá wọn manage iye tí wọ́n bá sẹ́ndì wọ́n ní àwọn ó sẹ́ndì 30,000 naira sí mi 30,000 naira yẹn àfi tí mo bá máa rí láàárọ̀ lálókù wọn ò dá mi lóhùn Ọlọ́run dé bàṣírí ń bò mí mo rówó CS yẹn san wọ́n gbé ọmọ yẹn jáde nínú ẹ̀ ní 2024 mo tún tẹ̀síwájú ìrìn àjò ayé mi mo ń bọ̀ ní show Alhaji Saheed Òṣùpá àwọn kan àtáàkì mi wọ́n bà mọ́tò mi jẹ́ wọ́n fẹ́ pa ọ̀tá mi gbogbo ayé lórí fídíò yẹn ń gbà yẹn bẹ́ẹ̀ ni ìgbà tó di jọ́kì tí mo wà lọ́sípítù mo kọ̀ Alhaji Saheed Òṣùpá pé báyìí ló mà ṣe ṣẹlẹ̀ lálẹ́ àná tí mo kó ń show wọ́n ní àwọn náà máa mú bá ń sáárín wọn tẹ̀ fi dá parí máa mú bá ń sáárín o mò ń gba drip lọ lọ́sípítù Alhaji Saheed Òṣùpá wọn ò ṣe nǹkan kan fún mi náà gbà yẹn mo tún bá rìn àjọ tó èmi yẹn wo tó ìfẹ́ tí mo ní sí wọn ó jinlẹ̀ gan ó lágbára gan mi kì í tí torí owó báyàn ṣe àwọn kan tó pè mí láti abroad pé àfáà Súnà kí n jọ kí n kó kámẹ́rà mi àtàwọn kírò mi ká lọ interview Alhaji Muri Alabi Thunder ipe ní àmọ́ ti yẹ kí tí mo bá fẹ́ gbà kí n sọ fáwọn wọ́n tún pe Alhaji Saheed Òṣùpá pé àwọn kan báyìí máa wọ́n pè mí lábúròdù pé kí n lọ interview Alhaji Muri Alabi Thunder nítorí mo ṣe lóyà sí wọn wọ́n tún sọ pé àfáà Súnà ò gbọ́dọ̀ lọ o tó bá lọ máa bínú sí o mo tún ṣe bẹ́ẹ̀ náà mo ṣe bẹ́ẹ̀ ń dáhùn pípù yẹn lóhùn àwọn yẹn gan wọn máa wò mí lábúròdù báyìí nígbà tí mo sí studio mi ní last year mo send fídíò sí wọn pé bàbá yín tó ọmọ yín ṣẹ̀ṣẹ̀ ṣe ni o inú wọn dùn wọ́n ṣàdúrà fún mi wọ́n wá bí mi fúnra lára wọn pé Súnà kí ni nǹkan tó ti rà sínú studio yẹn mo ní kámẹ́rà lókù tí mi ò ti rà wọ́n ní èlò bí kámẹ́rà èlò mo ní aṣàpanupọ̀ sí òkè bí kámẹ́rà 800,000 wọ́n ní èlò ní half 800,000 àní 400,000 wọ́n ní òkè àwọn máa assist mi pẹ̀lú 400,000 àfi tí mo bá máa rí ní àárọ̀ ìlókù studio yẹn gan ó ti lé ní 1 year báyìí wọn ò ṣe fún mi tó fi bínú àmọ́ tá a bá lọ show lẹ́ẹ̀kọ̀ọ̀kan jọ 20,000 wọ́n ti fún mi 50,000 naira bí ẹ̀ẹ̀mejì tá a bá lọ show kádẹ̀ tó kó ń show làwọn náà ti ná tán á san owó Uber tá a gbé wá ìgbà tí mọ́tò sì fi wà lọ́wọ́ mi màá rí epo sínú mọ́tò ìgbà tí ó sì mọ́tò mọ́ báyìí sí Uber là ń gbé káàkiri níbẹ̀ gan kí n tó kúrò gbogbo àwọn boys náà bá wá bá mi á tó ti há owó tán màá tó ti ná ju owó tí wọ́n fún mi gan lọ lọ́dún kan àfáà Líláfí wọ́n wọ DM mi wọ́n send picture Alhaji Wasiu Alabi Pasuma àti ìyàwó wọn send picture wọn ẹ̀ sí mi rẹpẹtẹ wọ́n sọ pé àfáà Súnà send me your account details máa pẹ́ ta lélẹ̀ máa lọ wo picture wọn bí ẹ ṣe pè mí nìyẹn àfáà Súnà afẹ́ kó bá wa ṣe birthday shout out fún alájà ni ìyàwó Alhaji Wasiu Alabi Pasuma wọn dà pé kí n send account number mi mo tẹ gbogbo kí ni ẹ̀ mọ́lẹ̀ pàpàpàpàpà mo send ẹ̀ sí Alhaji Saheed Òṣùpá pé nǹkan báyìí mo rí o àwọn gan sọ fún mi pé àfáà Súnà mọ́ dá wọn lóhùn mo dẹ̀ ṣe bẹ́ẹ̀ nítorí pé mo ṣe lóyà tán fún wọn mélòó mo fẹ́ kà mo sì ń bá rìn àjò ayé mi lọ bàbá Kọ́lá Olóòtú àti Alhaji Saheed Òṣùpá wọ́n parí ìjà wọn yìí lé dọ́dọ̀ bàbá yẹn mọ́ wọn ò lè fà mí lọ́wọ́ lọ sọ́dọ̀ wọn pé ẹ bá mi forí jọ ọmọ yìí mo wò pé mo tún bá rìn àjò ayé mi lọ nígbà tó wá di last year 2025 yìí tí ìyá Súnà tó ń lóyún mi tó wá fẹ́ bímọ wọn ní CS náà ni ó fi bí mo dẹ̀ gba kámú
nígbà tó dẹ̀ bímọ tán tá a gbóyàn tá a gbóhùn ọmọ true cs wọ́n dẹ̀ tún ya ayọ̀ ọmọ fún Alhaji Saheed Òṣùpá pé àti bímọ o àti bímọ Ọlọ́run wọ́n dẹ̀ kí mi wọ́n ní àti ẹ̀ ti dúpẹ́ àti gbóhùnyà àti gbóhùn ọmọ wọn ò dẹ̀ fún mi ní kankan èmi náà dẹ̀ béèrè lọ́wọ́ wọn bẹ́ẹ̀ ni ìjọ yẹn wá bọ́ sí on the 25 of December tí wọ́n máa ń ṣe white agbada party ìgbà tí mo dẹ̀ ṣe kó mọ ọmọ mi tán tá a sọ ọmọ olóko tán mo dẹ̀ gbé agbada wọ̀ mo dẹ̀ gba party wọn lọ nígbà mo débẹ̀ bí wọ́n ṣe rí mi lọ́ọ̀kan báyìí tẹ́ bá rántí fídíò yẹn mo play last time tí wọ́n ní kí n lọ delete àwọn yẹn ní kí n lọ delete bí wọ́n ṣe fojú kan mi bẹ́ẹ̀ pa Suna báwo ni kó mọ ẹ àmọ́ ni mo ti ṣe lé ní bí mo ṣe tán náà ni mò ń bọ̀ wá sí show then mo jẹ́ ní 400,000 kó owó studio ẹ̀ mo ní bẹ́ẹ̀ ni sà. àtọwọ́ ọmọ náà mo jẹ́ lówó ọmọ náà. ẹ pè mí tílẹ̀ bá mọ́ káwọn san gbogbo gbèsè àwọn mo ní mo ti gbọ́ sà kámẹ́rà gbé náà gbogbo àwọn náà ló fẹ́ ara wọn sọ. nígbà tó dẹ̀ di on the 26 mi ò pè wọ́n mo pé wọ́n mọ arrest ó wá di on the 27 of December mo á ń pè wọ́n láti gbà yẹn títí wọn ò gbé kọ́ mi di January 17 yẹn mo á dorí kodò mo á ro gbogbo flashback pé kò sí any challenge tí mo bá ní tí wọ́n bá pe bàbá yìí wọn ò ní attend sí mi tó dẹ̀ jẹ́ wípé tí wọ́n bá fẹ́ rán mi iṣẹ́ wọ́n pè mí lọ́wọ́ kan ni mò ń dáhùn gbogbo àròkàn yẹn ló jẹ́ kí wọ́n lọ ṣe fídíò tí mo ṣe ní January fídíò yẹn ló fẹ́ dí wàhálà nígbà tí Alfa Saheed Shittu rí fídíò yẹn ó bí wọ́n nú wọ́n dẹ̀ pè mí Alfa Suna ní tẹ̀sí kú díẹ̀ káàtó wọ́n láwọn dẹ̀ fọlọ́run bẹ̀ mí kí n lọ delete fídíò yẹn mo dẹ̀ gbà sí Alfa Saheed Shittu lẹ́nu mo dẹ̀ lọ delete fídíò yẹn mo dẹ̀ gbójú ń bẹ̀ bí Alhaji Saheed Òṣùpá mẹ́ṣe blọ́ọ̀kù mi ní WhatsApp nìyẹn tó Alhaji Oríyọmí Hamzat mẹ́ṣe gbọ́ sọ̀rọ̀ yẹn nìyẹn wọ́n á pè mí Alfa Suna kí ló dé tí mo fi lọ ṣe fídíò báyìí mo ní fídíò yẹn mo tẹ̀ ti delete ẹ̀ Alfa Saheed Shittu tí kí n delete mo ní mo tẹ̀ ti delete ẹ̀ wọ́n á ní kí ló ṣẹlẹ̀ mo á ní báyìí ni ọbọ̀ ń ṣe fún mi any challenges tó bá dé bá mi wọn ò ní yọjú tí má dẹ̀ fẹ́ràn mi sí ọwọ́ kan wọ́n pè mí tí máa dá wọn lóhùn wọ́n dẹ̀ mọ́ gbogbo tèmi gan fara gbà látara bí mo ṣe ń bìjà wọn àmọ́ kò ṣeé sọ fáyé mélòó mo fẹ́ kà àbí ta láàánú mi náà tó náà ti rẹ́ẹ̀kì látara pé báyà ó fara gbá mi Ọlọ́run mélòó mo fẹ́ kà mélòó mo fẹ́ sọ kásà má fọ̀rọ̀ Alhaji Oríyọmí Hamzat ti wá sọ pé àwọn understand mi dáadáa pé frustration ló ṣe mí frustration ni pé àwọn gan ò ṣe dáa yí pé gbogbo ayé ti rí mi mọ́ àwọn àti Alhaji Saheed Òṣùpá ipò yìí káwọn ò ṣe nǹkan dáadáa fún mi wọ́n ní ó dà pé last time tí mo wá Ṣàgídìgbò pé ìgbà tí àwọn sọ pé Alfa Suna yá gbé mọ́tò yẹn tẹ̀lé wa lẹ́yìn kájọ lọ síbì kan mo sọ pé kò sí mọ́tò lọ́wọ́ mi mọ́ wípé ó dà pé mi kò sí mọ́tò lọ́wọ́ mi mo ní bẹ́ẹ̀ ló ti lé ní wọ́n yẹ tẹ̀wé pé wúbà mo máa ń gbé káàkiri wọ́n ní àwọn gbọ́dọ̀ wá nǹkan ṣe sí pé wọ́n á ní àwọn àti Alhaji Saheed Òṣùpá pé àwọn máa wá nǹkan ṣe sí wọ́n dẹ̀ tún jẹ́ kó yé mi wípé kí n lọ kọ story wá páwọn máa sponsor fíìmù mi kí wọ́n á yà ń bàdàn àwọn dẹ̀ polówó ẹ̀ ní ọ̀fẹ́ ní Àgídìgbò kódà wọ́n sọ pé àwọn máa pe ọmọ Aládò yẹn gan pé kóun náà polówó fíìmù ẹ̀ lọ́fẹ̀ẹ́ láìláì gbowó lọ́wọ́ ẹ̀ wọ́n dẹ̀ ṣe bẹ́ẹ̀ fún bàbá Aládò kásà má fọ̀rọ̀ gùn wọ́n bá mi pe Alhaji Saheed Òṣùpá ní January ọdún 2026 wọ́n bẹ̀ wọ́n á pè mí padà wọ́n ní wọ́n ti unblock mi pé kí n pè wọ́n kí n bẹ̀ wọ́n mo dẹ̀ ṣe bẹ́ẹ̀ mo pè wọ́n mo bẹ̀ wọ́n mo ń sọkún sí wọn lọ́rùn Alhaji Saheed Òṣùpá wá sọ fún mi pé Alfa Suna ṣé mo sọ fún ẹ pé tèmi ò bá help ẹ àwọn fáǹsì mi lè ṣe fún ẹ náà mo ní lóòótọ́ ẹ máa ń sọ fún mi so mọ̀ pé Oríyọmí Hamzat tó ń tẹ̀lé yẹn gan fáǹsì mi ni mo ní mo mọ̀ àmọ́ tú wọn kọ́ ni mo fi mọ Alhaji Oríyọmí Hamzat o Alhaji Oríyọmí Hamzat wọ́n wá lè nífẹ̀ẹ́ mi nítorí Alhaji Saheed Òṣùpá mi ò mọ̀ o wọ́n ní mo mọ̀ pé fáǹsì ni wọ́n kódà mo lè sọ fún Oríyọmí gan kó má help ẹ kó má ṣàánú ẹ àmọ́ ní ẹjọ́ sáà mo á ń bẹ̀ wọ́n lórí fóun wọ́n dẹ̀ kọ́ ti fóun Alhaji Oríyọmí Hamzat wọ́n dẹ̀ sọ pé kí n tún lọ kọ́ story wá pé àwọn sponsor ẹ̀ àwọn kò mọ́tò lẹ́ni nílùú Ìbàdàn mo ní mo ti gbọ́ ẹ ṣé mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ wọn kásá má fọ̀rọ̀gùn kò ju ọ̀sẹ̀ kejì lọ Alhaji Oríyọmí Hamzat wọ́n travel lọ London wọ́n tún dé London àtúnjọ sọ̀rọ̀ wọ́n á jẹ́ kó yẹ wọ́n pé bàbá ẹ jẹ́ ká kọ́kọ́ mú ọ̀rọ̀ mọ́tò kúrò torí mọ́tò náà ni a máa gbé káàkiri bẹ́yà afẹ́ wá síbi rally yín àtàwọn ọmọ mi everything wọ́n dẹ̀ sọ pé táwọn bá ti dé sí Nàìjíríà gbà tó dẹ̀ di February wọ́n dé sí Nàìjíríà a lọ bá wọn ní March a lọ kí wọn ǹjẹ́ ká wá sọ̀rọ̀ wa Alfa Suna mọ̀ ń bọ̀ amáríra títí a ti lo 4 days lọ́dọ̀ wọn ní Ìbàdàn l'Àgídìgbò pẹ̀lú àwọn hòtẹ́ẹ̀ tá à ń sùn àríra sọ̀rọ̀ tá a bá máa ríra Alfa Suna a máa sọ̀rọ̀ wáńsí wọ́n á tún lọ a máa sọ̀rọ̀ wáńsí wọ́n á tún lọ tí kì í dé ẹ̀rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ajá tó rí ni tó ń yọ̀rù tẹ́lẹ̀ tó wá dépò rí ni tó ń gbó kéèyàn ó fura tó wọ́n bá mẹ́sẹ̀jì wọn ní bàbá àwa ti ń padà lọ sékòó adẹ̀wá sékòó wọ́n á mẹ́sẹ̀jì wọn láti gbà yẹn wọn ò reply mi gbogbo ọ̀rọ̀ tájọ́ sọ mọ̀rin bàbá ò dá mi lóhùn bọ́dẹ̀ tó ń continue life mi pé tó àjùmọ̀bí ọ̀kan tàánú ẹni tó lọ́n bá rán síyàn ní í ṣe ni lóore lẹ́yìn ìgbà yẹn mo tó fẹ́ gba oore kan lọ́wọ́ ẹnìkan ẹni ẹ wá pè mí ó ní kí n wá sọ́fíìsì ọ̀hún wọ́n á lọ bá ń bẹ̀ ẹni ẹ wá bí mi pé kí ni mo ṣe fún Òṣùpá mo bá tún dorí kodò pé wọ́n ní Òṣùpá pe àwọn wípé ẹni oore náà kéré ni àbó tóbi ni káwọn má ṣe fún Alfa Suna ẹni ẹ wá sọ pé òun máa ń rí kọ́ mi tí wọ́n máa ń pè òun ó lóun ọ̀mọ̀ọ́mọ̀ gbé kọ́ mi ni mo wá wò wípé wọ́n tún ti dọ́dọ̀ ẹ̀yin náà wọ́n náà wá wò pé ọmọ yìí yóò ṣe àwọn Saheed Òṣùpá kó ló dẹ̀ mú àwọn mọ́ra wáyé táwọn fi ń ṣe báyìí fún ọmọ yìí làwọn fi pè mí làwọn fi sọ tinú àwọn kókó lè tán nínú àwọn. ẹnìkan tó fẹ́ gbéṣẹ́ fún mi wọ́n ní Saheed Òṣùpá sọ pé káwọn má gbéṣẹ́ fún mi má kó kí ni mo ṣe ẹni tí mo fi gbogbo ojú ayé mi sìn tó dẹ̀ tún wá jẹ́ pé aláàánú kan ṣoṣo tí mo ní
tú pé mo bìjà yín lẹ́ni yẹn náà tó fi dẹdun arinlẹ̀ báyìí tó tún wá wà ní ìdààmú kó ló ń bá mi pẹ́ nìyẹn gbogbo ọmọ Nàìjíríà ẹ bá mi ṣàdúrà kó ló ń bá mi gbé nìyẹn lórí sókè padà ó ṣe gudugudu méje yàyà bẹ́fà ló ayé mi gbogbo tí mo sọ gbogbo yẹn mo rò papọ̀ tí mo fi rò papọ̀ Alhaji Saheed Osupa tí wọ́n wá mọ gbogbo tí mo ti face gbogbo ìdojúkọ mi gbogbo challenges tí mo bá ní tí mo bá pè wọ́n ò ní attend tọ́rọ̀ yẹn bá ti wá die down wọ́n tún send fídíò sí mi pé kí n jáde ni màá bá tún bá wọn jáde ẹnìkan send voice note sí mi lẹ́ni pé ìwọ bó ti ń tẹ̀lé Osupa tó tún ní opportunity àti súnmọ́ ọ fẹ́ sọ fún mi pé o ti jẹ́ 5 million naira rí nínú owó ẹ̀mọ́ ní owó tí mo gbà jù lọ́wọ́ Alhaji Saheed Osupa 50,000 naira ni tí mo bá purọ́ kí ìṣẹ̀dá wọn kó fìyà jẹ mí wàláì gbogbo ogun tó wá ń bá mi jà tí mo tún rẹ́rìn tí mò ń gbà mọ́ra so wọ́n tún wá yẹ kí Alhaji Saheed Osupa kí wọ́n tún wá máa blọ́ọ̀kì àwọn aláàánú mi pẹ̀lú gbogbo bí mo ṣe gbà fún wọn tí mo dẹ̀ fi gbogbo ayé mi sí wọn lóòótọ́ wọ́n fún mi lóore ọ̀fẹ́ tí mo sún mọ́ wọn mo mọ̀ lóore gbogbo ọmọ Nàìjíríà rísì nìyẹn tí mo fi ṣe fídíò fún wọn ẹni tí mo nífẹ̀ẹ́ ni wọ́n kì í ṣe pé intentionally ìfẹ́ inú mi mo fi ṣe ìfẹ́ inú mi kọ́ mo fi ṣe tí mo bá parọ́ mọ́ wọn kẹ́lẹ́dà ó fi àjẹ mí wọ́n máa ń pòwe kan fún mi wọ́n á sọ fún mi pé mo bu àmì Ọlọ́run ẹni tí ò sóre fún yẹn ó lè ṣèkà fún yẹn o wọ́n ṣe wá yé mi ní nítorí ọlọ́gbọ́n ọmọ Nàìjíríà tí mo bá parọ́ kó mọ̀ dá fún mi lọ ayé gbogbo ọ̀rọ̀ tí mo bá sọ tí mo bá parọ́ kì í má jèrè wàláhì ìtàn gbogbo tí mo dojúkọ lábẹ́lẹ̀ nìyẹn gbogbo Nàìjíríà ẹ ṣàánú mi kó lóore mi ọmọ kú ó ti ta gbogbo nǹkan ní rẹ̀ tán kó má kú èmi náà kó ló ń gbé mi lórí sókè jù báyìí lọ ẹlẹ́dàá àwọn òbí mi ló jẹ́ kí n máa tọrọ jẹ gbogbo àánú tí mo ń ṣàwọn èèyàn tí mo fi péjì mi ṣàwọn ènìyàn mo fi ń ṣe pé bẹ́ẹ̀ kó lọ wo àánú yẹn kó lọ fi gbé mi náà dìde ni mo pass through a lot ti gbogbo ọmọ Nàìjíríà yìí tó ṣẹlẹ̀ nìyẹn nítorí yìí ni mo fi forí gbá àwọn èèyàn káàkiri bàbá kọ́lọ́ ló tún bẹ́ẹ̀ everybody bẹ́ẹ̀ àmì Ọlọ́run yẹn náà tún bẹ́ẹ̀ ló jẹ́ kí n pariwo síta pé tí nǹkan bá ṣe mí kí wọ́n mú àmì Ọlọ́run àti Alhaji Saheed Osupa nítorí Ọlọ́run ètò ìṣẹ̀lẹ̀ nìyẹn. àìmọye àwọn nǹkan tí mi ò lè rántí kan tó ti ṣẹlẹ̀ sí mi àtàwọn ìdílé mi gbogbo ọ̀rọ̀ tí mo sọ pátápátá nípa àmì Ọlọ́run tí mo sọ pé Alhaji Saheed Osupa sọ fún mi evidence ń bẹ lọ́wọ́ mi wàláhì kan fẹ́ pay for it lòdì kankan wọlé evidence ń bẹ lọ́wọ́ mi kẹ́dà jẹ́ pé bí mo ní bad intention fún Alhaji Saheed Osupa nítorí pé mo máa ń tún ọ̀rọ̀ wọn gbọ́ mo máa ń mú ọgbọ́n àti làákàyè bẹ́ẹ̀ ni wàláhì tàláhì tí mo bá fẹ́ kí Alhaji Saheed Osupa ó ṣubú yàtọ̀ sí gbogbo tó ń ṣẹlẹ̀ yìí Ọlọ́run ọbẹ̀ lẹ́dùn bá rò jẹ́ kí èmi náà ṣubú lójijì. gbogbo ẹ̀yin tẹ́ ń blame mi pé mo ṣe sọ̀rọ̀ mo play voice note tẹ bá wá ń gbé lẹ́yìn tọ́ta mi bá ti kú ẹ̀yin náà lẹ́tí máa blame òkú yẹn pé wáyé tí ó fi pariwo rẹ̀ síta wáyé tí ó fi pariwo wọn síta ló jẹ́ kí n pariwo síta mo pass through a lot. fídíò náà lẹ ti wò yẹn báwo ló ṣe rí lọ́dọ̀ tí yín ẹ bá a fi sí comment nítorí pé kí ni comment yín gangan ó ṣe pàtàkì. Yeah, good day lovers of Fuji music across the world. I want to do this video to be more like advice to Saheed Osupa, and I really want him to listen to me. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin èèyàn tẹ́ bá mọ̀ pé lóòótọ́ ni o tó bá jẹ́ pé lóòótọ́ lẹ nífẹ̀ẹ́ Saheed Osupa, I'm begging you, please share this video till it reach him. I don't need to ask you to share the video. Definitely mo mọ̀ pé wọ́n máa ń rí fídíò mi, and I know many Fuji artists see my video. That's just the truth. Not even now that ó jẹ́ wípé ọ̀rọ̀ wọn ló ń lọ níta. So this message is strictly for him. I can see some of you mo ráwọn kankan tó ń post video pé Saheed Osupa wọ́n ti bọ́ dancing kò sẹ́ni kan tán lè sọ̀rọ̀ sí Saheed Osupa pé irọ́ nìyẹn o. Stop saying that. Gbogbo nǹkan tẹ́ ń sọ yẹn ti yàtọ̀. Kò sí nǹkan tẹ́ni kankan fẹ́ ní kankan ṣe. Tó Osupa bá ṣe nǹkan tí ò dáa, bàbá we go talk and nothing go happen. Kò sọ ọlọ́pàá tó fẹ́ mú anybody sí now. Online everybody wà. Tó bá dẹ̀ dojú ayé nǹkan tó máa wọ́ sí ni pé kí n má wá space yín. Tí má wá space yín, mo trespass. Tẹ́yìn náà bá wá space mi, ẹ trespass. Then oníkálukú ló mọ ibi tó farasin sí. Let me just say it that way. So gbogbo ẹ̀yin tẹ́ ń sọ wípé Osupa ni ọkọ ìyá wọn, no, stop saying that. O ajẹ́pọ̀jù yín ò là mọ nǹkan kan tó ń ṣẹlẹ̀. Then maybe I can say thinking faculty a lot of you are seriously low.
come to think of it, Òṣùpá was out to explain himself pé òótọ́ ni nǹkan tí bọ̀bọ́ yẹn sọ o, bọ́ ọ̀rọ̀ yẹn ti pẹ́, and which is seriously understandable. And like I said in my previous video, Pepsi ò lè sọ wípé Coke dáa jù òun lọ, even Biggie Cola kò lè gbà wípé Coke dáa jù òun lọ. Everybody ló máa mú choice ẹ̀ lórí gbá. Òṣùpá máa sọ pé Paso dáa jù òun lọ ni. Òṣùpá ò lè sọ wípé Barrister gan dáa jù òun lọ, because tó bá wá river padà pé tí Barrister bá ṣe wà láyé ìsìn yìí, ó sọ pé àwọn ìjọba máa tan náà ni, ọ̀ kó gan tan náà kí Barrister máa tan náà. Ẹ má máa jẹ́ ká máa fi sentiment sọ̀rọ̀. Èmi ò lè gbà wípé bàbá Kọ́lá Olóòtú dáa jù mí lọ náà. Mi ì lè sọ gan, mi ì lè sọ lójú wọn, mi ì lè sọ lẹ́yìn wọn. Ṣé kí mi wá máa bá mákẹ́ẹ̀tì tèmi jẹ́ fún yàn ni? So gbogbo ọ̀rọ̀ wípé lórí voice note nípa àwọn olórin ẹgbẹ́ wọn yẹn, no, that one a normal thing to somebody that you close to. Ìwà àtẹ́niyẹn jọ wà ní now. And the reality is bọ̀bọ́ yẹn tó keep gbogbo àwọn records yẹn sọ́wọ́, ṣó ti mọ̀ pé òun àti Òṣùpá máa jà ni? Ṣó mọ̀ pé àwọn máa jà? Kò mọ̀. Kó ti máa gbìyànjú ẹ̀ wò pé something like this will happen in the future. Mo máa ń sọ fún gbogbo yín lórí live yìí pé there's nothing like 100% loyalty. Tó bá jẹ́ pé 100% loyalty ni bọ̀bọ́ yẹn ní sí Òṣùpá ni, kò sí irú nǹkan tó Òṣùpá lè ṣe fún náà. Kò yẹ kó bọ́ta kó wá sọ, ó yẹ kó dákẹ́ kó dẹ̀ bá kú síbẹ̀ ni. Tó bá yẹ pé kò fẹ́, so ìta tó wá sọ nsìn tó tún wá sọ nǹkan tí Òṣùpá ìwà àti Òṣùpá lẹ́jọ́ ní issue, why tó wá ń create issue Pasuma, Barrister àti Kollington pẹ̀lú ẹ̀. That means gbogbo àwọn tó dúró surround every one of you tó ń sọ pé àwọn lóyà yẹn, wọ́n dúró tì yín, wọ́n dúró, they have a lot of things to go against you when they are ready to fight with you. Òun lẹ ti rí yẹn. Mi àwọn yàtọ̀ sọ pé 100, there is nothing like 100% loyalty. Ẹ̀ ń wò pé kò lóyà kíní kan. Now it is happening. That's how far now. I went to go and check the guy's page. The guy now loyalist to Saheed Òṣùpá and his music. Mo dẹ̀ sọ nínú fídíò mi pé káàsì mi pé kò bá Òṣùpá ṣe máa ń sìn, olórin wo ló fẹ́ bá ṣe? Then advice tí mo fẹ́ fún Saheed Òṣùpá lélẹ́yìí, I will beg you, but bí mo ṣe ń bẹ̀ yín náà kò ń ṣe dandan o, it's not by force. I will beg you to please reach out to that guy. Mo fẹ́ kẹ́ call Afasuna or any way you know you can do it, at least to let this thing go. Let's just assume pé fídíò tí bọ̀bọ́ yẹn ṣe, èmi personally gbà tí wọ́n kọ́ rí fídíò yẹn mi gbàgbọ́. Ẹ kàn wá wò pé bọ̀bọ́ yẹn ṣe fídíò yẹn jáde ńgbà yẹn tó ṣàlàyé, a kàn gbọ́ wípé the next day nǹkan kan ṣe bọ̀bọ́ yẹn. Do you think everybody turn side Òṣùpá yìí? Do you think they will side him? They will not side him. By then they will say, ó yẹ kó náà ti pariwo jáde bí Mohbad, ó yẹ kó ti cry out, ṣé bó máa mà wọn kan, ṣé bó máa mà wọn gbá kan, ṣé bó máa mà wọn kan. These same people, they will be dragging Saheed Òṣùpá now. They will be, see, pé àwọn Pasuma fans ní àwọn ọjọ́ jàmọ́, àwọn ti dọ̀rẹ́, àwọn kíní. Now because nothing happened to that guy. Ká ní wípé nǹkan kan ṣe bọ̀bọ́ yẹn àbí nǹkan ṣe, àwárí fídíò yẹn tó jáde later, bàbá, you cannot go to state to sing o. Because if you go to state to, okay, ẹ wo ti Mohbad àti Naira Marley now, ẹ wo ti Mohbad àti Sam Larry now, even when Mohbad doesn't have a video like that, you see how they bash him. And all of you are here saying Òṣùpá. Is Òṣùpá our God on the internet? Stop saying that. So me, I will beg Alhaji Saheed Òṣùpá, please, ẹ pé bọ̀bọ́ yẹn mọ́ra. Torí àti gbà ń sìn, ojú ti wà lára ẹ̀. Everybody is seeing him. Ẹ má jẹ́ káwọn tó jọ́ta yín gan tún lò against yín. That's another thing. Don't allow your enemy to use your friend, because Afasuna yẹn na your loyalist. Nǹkan ló ṣẹlẹ̀ láàrin oníkálukú ló mọ bó ṣe máa manage the situation. Then that guy, in tó ṣẹlẹ̀ sí yẹn, nǹkan tó ń pè ní wípé tírin méjì bá jà, koríko bẹ́ẹ̀ ni ò ní gbérí nìyẹn. Àǹtorí pé lóyà sí yín ló jẹ́ kó ṣàlàyé nǹkan tí àmì Ọlọ́run sọ nípa yín. Loyalty ẹ̀ ni. Ẹ̀yin dẹ̀ wò pé àmì Ọlọ́run, why will this thing happen? You forward it to him. But ní ilé ayé yìí you cannot let àmì Ọlọ́run go. Kẹwàá ń fa Afasuna mọ́ra torí àmì Ọlọ́run is a big brand. Ayé mọ̀, and he can easily make his way to you. So koríko bẹ̀yẹn ni Afasuna yìí tí ìyá ẹ̀ ń jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí, and he's your loyalist. He's your loyalist. Me, I will beg you, ẹ try láti fà á mọ́ra. Kókó fídíò mi yìí nìyẹn.
so that your enemy will not use him against you. And I will tell you now, bó ṣe wà ńbẹ̀ yẹn sìn bẹ́ẹ̀ ṣe báwọn èèyàn ṣe ń tẹ̀lé yín tó ń pariwo tó kéèyàn tó 1 million tó ń pariwo pé Òṣùpá ni o, Òṣùpá ni o, Òṣùpá ni o, ìyẹn 1 million. There are strong 20 people. Wọ́n lè má ju 20 péré lọ. They are more stronger than that 1 million. Tó jẹ́ pé tí nǹkan bá ṣẹlẹ̀ sí bọ̀bọ̀ yẹn, all those 20 people will just come out and say, hey, ṣó yẹ kó rí báyìí, ṣó yẹ kó rí báyìí, keep convincing. And then they will make you so stupid. Ìbàdàn máa mọ̀ kí n ti kò cost yín lẹ́ni tí nǹkan tó ń ṣe bọ̀bọ̀ yẹn is just poor. It's just lack of hope. He wants your attention. He's depressed. So táwọn enemy yín bá lọ invest sí, tán lọ fún lówó báyìí, táwọn enemy yín tán lọ donate fún, tán ṣe gbá fún. If that guy is okay without you calling him, Alhaji Saheed Osupa, the guy will be a threat to your brand. Note this down. If your enemy, but you cannot tell me you don't have enemy. If they get to that guy, not really pé ìyà owó ló ń jẹ bọ̀bọ̀ yẹn, that guy is just poverty. They make him okay. It will be a lot to your brand because there is still a lot of people like Alfa Suna that they are still with you. Don't work pẹ̀lú yín bye. Tó kàn jẹ́ pé àǹkan náà kàn fẹ́ ni pé a fẹ́ wo nǹkan tá Alfa Suna fẹ́ bàjá pẹ̀lú nǹkan tó ṣe yẹn. Tán bá rí pé succeed from another channel. Tí ó jẹ́ pé bóyá ẹ̀yin lẹ pè mọ́ra pé àwò wá jẹ́ ká gbàgbé ẹ̀. In fact, ẹ settle nǹkan tó wà láàrin wọn àtàmì Ọlọ́run gan. Let it go. Even àmì Ọlọ́run, you project yourself to be a man of God. Draw that guy close. Ẹ tiẹ̀ fi àwọn èèyàn wípé there's nothing between you. Ẹ settle ẹ̀, ẹ ṣe fídíò pẹ̀lú ẹ̀, ẹ carry ẹ̀ along. Ẹ fi kọ́ àwa èèyàn pé báyìí náà ṣe ń darí jiyàn. Even if that guy offend you. That's my own advice for you. Because the moment tán bá rí wípé eléyìí jẹ lọ, mi fẹ́ sọ̀rọ̀ kó má dàbí pé I want to make a controversy. Bóun ṣe lọ yẹn, tán bá fi lè rí wípé bọ̀bọ̀ ìjẹ lọ, a lot of people will now be coming out and it will affect your brand. And I'm very sure you know what tó ń pè ní orúkọ. Ẹ mọ̀ nǹkan tó ń pè ní brand. You know what they call image. Mo mọ̀ pé ọmọ òwe ní ẹ̀dẹ̀ ní ọgbọ́n lórí. You know what they call brand. You know what they call image. So tí bọ̀bọ̀ yẹn bá fi lè lọ bá yẹn, píùn. Tán wọ́n di ẹ̀pá àwọn ọ̀tá yín wá méèdì ẹ̀, wọ́n sọ dé yẹn. A lot of people will now be coming. And by then, your brand will drain. So stop listening to people that don't have sense. That tí wọ́n ní ojú tán fi ń wo ọ̀la. Or you don't have enemy that can give him money. Bí bọ̀bọ̀ yẹn ṣe wá ń sunkún kiri yẹn, tó ń ṣe gbá tó ń ṣàwò kiri yẹn, depression yẹn wá pa wọ́n. Tí nǹkan bá ṣe Alfa Suna in the next 2 years now, tí nǹkan bá ṣe, bàbá, they will refer to Saheed Osupa and àmì Ọlọ́run. Internet doesn't forget. And you see everybody that is praising you today, ó lè dọ̀la kí wọ́n padà dọ̀tá yín. Yeah, I'm just being real here. I don't have issue with anybody. I'm not a Fuji artist, and as a matter of fact, ó yẹ kí by now, àwa tá à ń ṣe Fuji yìí, tá à ń ṣe gbá, mo show power and distract àwọn èèyàn láti máa mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nigeria. Everybody is crying. We are in pain. Nigeria is not smiling. So if you see anybody that wanted to come out to láti jẹ́ kí àwọn èèyàn kó gbogbo nǹkan tó ń ṣe wọ́n, láti jẹ́ kán dàlí ẹ lórí as a leader, try all your possible best to excuse it. Presently now, ọ̀rọ̀ fún èèyàn tó bá gbọ́n ni mò ń sọ o, pé pẹ̀lú nǹkan tí Nàìjíríà ń sọ yìí, ó wá rí wípé ẹnìkan tó ti rí ẹbí olórí, ó wá fẹ́ máa, because everybody, I won't lie to you, I don't know if anybody can just reason with me. If anything happens to that guy, people will come and bash you. They will drag you. You may not even be able to go to that show for many years. That government, when they see people calling, they will say they want to investigate, they will do this, they will do that. It will affect your brand. What you can seriously avoid with how much? Call that guy. Give him 1 million naira. Come your loan for 500. See, there won't be a problem. It's just a sign of poverty. And it's your loyalist. That guy is loyal. That is when somebody can tell him something and he went to you directly and tell you, this is what this person say. I will advise you, Baba, please call that guy. Ẹ pè kẹ́ mú mọ́ra. Tẹ́ bá ní pé ẹ fẹ́ kó máa sọ nǹkan tó wà nínú ẹ̀ kó máa ṣe gbá, kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀. There is nothing that is going to happen. Kò sí nǹkan tó ń bọ̀ lókè tí ilẹ̀ ò gbà. But ẹ wo image yín àtorúkọ yín, gbogbo tó ń ṣẹlẹ̀ yìí, 2 million. Mo ti wà ní ṣóòrí tí mo rí pé gbogbo owó tẹ́ pa gan lẹ́nu náà fáwọn èèyàn.
the guy is depressed. How much is he making online? Èló ló ń rí ńbẹ̀, ṣé òun kò ń ṣe lérè ojú ayé náà? So I'm very sure nǹkan tó ń ṣe yẹn ó kàn need attention yìí ni. Please give it to him. Ẹ pé, and everybody will praise you. Go and note it down. Everybody will praise you. Kankan ni pé Afasuna tó wá online tó wá complain. He will praise you. And by then, you will block a lot of people that want to come out again. Tẹ́yìn bá gbé yẹn wá, tẹ́ embrace ẹ̀, tẹ́ fún lówó, tẹ́lómi bá wá, everybody, ó lè ní alátẹnujẹ, ìwọ náà fẹ́ gba nǹkan tá Afasuna gbà. And everything will go. Then you will continue with your way of life.